tó wá kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ẹ káàárọ̀ o ẹ mà káàsán dòbí lọ́wọ́lọ́wọ́ báyìí a ní kí a gbé yín débẹ̀. Ẹ wo lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn mùsùlùmí ti yarí o, wọ́n ti yarí pátápátápátá báyìí wọ́n ti láwọn ò bá Gumi ṣe o wọ́n ní gbogbo nǹkan tí Gumi ṣe wọ́n ní kó máa dá nǹkan ẹ̀ ṣe lọ́tọ̀ wípé tí wọn ò bá múra Gumi máa kórí burúkú bá ẹ̀sìn mùsùlùmí ni o. Lọ́wọ́lọ́wọ́ báyìí ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn mùsùlùmí ti yarí pátápátá, àwọn northerners gan ti yarí, àwọn northerners ti yarí o. Wọ́n ní àwọn ò bá Gumi ṣe, àwọn disassociate ara àwọn pẹ̀lú Gumi o. Wọ́n ní gbogbo nǹkan tí Gumi ṣe wọ́n ló lòdì sí ẹ̀sìn àwọn, and if care is not taken ó lè kógun bá mùsùlùmí. Ẹ mọ̀ tó yẹ èmi lẹ́nu jù, ẹ mọ̀ tó pa mí lẹ́rìn. Ó ṣe jẹ́ ìgbà tí Ísírẹ́lì dìde páwọn tún fẹ́ ràn wá lọ́wọ́ ní gbogbo ẹ ṣẹ̀ṣẹ̀ wá jáde lóríṣiríṣi, lóníkálukú wá bẹ̀rẹ̀ sí ní yọra wọn sọ́tọ̀. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní yọra wọn sọ́tọ̀. Wọ́n láwọn ò bá Gumi ṣe. Wọ́n ní gbogbo nǹkan tí Gumi ṣe is at his own risk. Wọ́n ní kò kan àwọn. Wọ́n ní tí wọn ò bá dẹ̀ múra ìwà Gumi yìí ó lè jẹ́ kí ó pa ẹ̀sìn mùsùlùmí run pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà, látàrí pé àwọn orílẹ̀‐èdè ti ń dìde sí mùsùlùmí nìkan lórílẹ̀‐èdè Nàìjíríà. Kí ló dé? Kí ló dé? Wọ́n ní kí Gumi tọwọ́ ọmọ ẹ̀ báṣọ. Wọ́n ní gbogbo ìgbésẹ̀ tí bàbá Gumi ń gbé wọ́n láwọn ò bá lọ́wọ́ sí rárá. Wọ́n ní kò kan àwọn rárá. Gbogbo nǹkan tó ń ṣe fún àpò ara tiẹ̀ ló ṣe. Wọ́n ní báwo ni èèyàn ṣe máa káàánú agbésùnmọ̀mí. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ ṣe rí gbogbo nǹkan tí Gumi ṣe. Wọ́n ní ó máa tún dákún ìṣòro nínú ẹ̀sìn mùsùlùmí ni. Ohun tó tún máa jẹ́ kó worst ni pé ó tún wá jẹ́ àlùfáà. Ó jẹ́ lára àwọn àlùfáà mùsùlùmí. Wọ́n ní ìyẹn ló máa jẹ́ kí everything wà complicated. Èbó ni o. Wọ́n ní everything máa wá worst pátápátá débi wípé kò wá ní lójú ìtumọ̀. Ẹ̀sìn mùsùlùmí ó máa wá di igbá ìkólẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ti ní kó tètè gba Gumi so kí wọ́n bù ú so, nítorí gbogbo nǹkan tó ṣe wọ́n ní kò kan àwọn rárá àti rárá. Wọ́n ní ìgbésẹ̀ Gumi àpò ara tiẹ̀ ló ń ṣiṣẹ́ fún, kò ṣe pé àwọn làwọn ràn. Kí gbogbo àwọn àlùfáà, àwọn àgbààgbà mùsùlùmí ilẹ̀ Nàìjíríà kàn bu Gumi so. Sọ̀tánù wọ́n fọkẹ́ bu Gumi so. Wọ́n ní kódà àwọn ò lè fọwọ́ sí o. Báwo ni àwọn ó ṣe máa jókòó máa negotiate pẹ̀lú agbésùnmọ̀mí tí a sì mọ̀ pé àwọn gan-an ni rúsídà tó ń dá gbogbo ìṣòro orílẹ̀‐èdè Nàìjíríà lẹ̀. Gumi kò kàn wọ́n o. Wọ́n ní gbogbo nǹkan tí Gumi ń dá lára wọ́n ní kò kún àwọn rárá. Fún ìdí èyí kí Gumi yá lọ tọwọ́ ọmọ ẹ̀ báṣọ. Ẹ̀yin àgbààgbà mùsùlùmí wọ́n ní kẹ́ pé Gumi kẹ́ bù ú so. Èmi náà ń sọ, ṣé mùsùlùmí tí yẹ pé tẹ́lẹ̀ àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí ni wọ́n jọ ń gbé pọ̀ lálàáfíà? Ibo logun ti wá? Kí ló wá ṣẹlẹ̀? Kí ni àwọn wèrè Fúlàní tẹ́rí sí lásán? Gbogbo ẹ̀ dẹ̀ di yán pẹ́pẹ́ skátàskátà, iṣu atayanyan. Ó wá di ohun tó jẹ́ pé a ò lè fẹ̀dọ̀ lórí òró mọ́. Pabambarì ibẹ̀ Gumi tí wàá ń gbè lẹ́yìn agbésùnmọ̀mí. Now ibi tí àwọn mùsùlùmí dìde láti sọ̀rọ̀ dé, mùsùlùmí odidi àwọn Fúlàní, odidi mùsùlùmí Haúsá ló sọ̀rọ̀ yìí o. Ó ní báwo ni inú òfin bo ló wà àti wípé kí agbésùnmọ̀mí àti àwọn negotiator kan máa jókòó kọjọ́ máa negotiate. Wọ́n ta ló sọ ẹ̀dùn ọkàn wọn fún wọn máa jáde. Ó dẹ̀ wá ń bá wọn káàánú. Wọ́n sọ pé ìkà tí wọ́n ṣe táwọn Nàìjíríà ṣe fáwọn ni àwọn làwọn ń gbẹ̀sùn ẹ̀. Ìwọ náà dẹ̀ bọ́ta, Gumi dẹ̀ bọ́ta, ábà ó dẹ̀ jáde, ó dẹ̀ wá sọ kátikàti lẹ́nu wípé wọ́n ṣèkà fún wọn ni. Ìbí nìyẹn ló fi ń ṣèdájọ́, wọ́n ṣe fi ń pa àwọn kìrìsìtẹ́nì. Àbà ṣé ẹ̀sìn nìyẹn ni àbẹ́sìn? Ẹ jọ̀ọ́
àwọn mùsùlùmí náà tí wọ́n tún pa náà lára wọn náà ṣé ẹ̀sìn ni àbẹ́sìn? Ṣùgbọ́n tó wá dunni jù ni pé nígbà tí àwọn haúsá ti ń disassociate ara wọn kúrò lẹ́dọ̀ Gumi, yorùbá ni worst problem. Àwọn náà ló tún pe Gumi wọlé wá sílùú Ìbàdàn. Ẹ̀yin náà rí àwọn tó jẹ́lédè tiwọn wọ́n ti ń ta Gumi dànù, wọ́n ti sọ pé àwọn ò mọ Gumi rí. Ṣùgbọ́n àwa Yorùbá, àwọn bíi Tolú Ìwó, àwọn bíi ti Mufti Ìwó, àwọn àgbààgbà látẹnujẹ ilẹ̀ Yorùbá torí owó àbí ká sọ pé torí kíni, ẹ̀yin náà lẹ tún gbè lẹ́yìn Gumi. Ẹ̀yin náà lẹ tún sọ pé Gumi tó ń ṣe dáa, bó ṣe ń pa àwọn èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà tí ò rọ́rọ̀ sọ ó dáa. Ó yá, níbo lẹ́yìn àgbààgbà Yorùbá mi, ẹ̀yin alátẹnujẹ Yorùbá fẹ́ fojú sí? Nígbà tí àwọn tó jẹ́ ẹlẹ́dẹ̀ wọn ti kọ̀ ọ́ sí tó sọ pé àwọn ò fẹ́ Gumi mọ́. Ó ti wá di wípé Christian genocide ti wá ń trend káàkiri. Àwọn gan kan wọn gan ò balẹ̀ mọ́, wọ́n ti yá ayọwọ́ o, wọ́n láwọn ò mọ Gumi rí, pé Gumi dá àṣẹ ara tiẹ̀ pa ni. Ẹ wo ẹja ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn wa, ẹja gbọ́n tí àwọn ènìyàn sọ. Bẹ́ẹ̀ ni eléyìí sọ̀rọ̀, ó ní may God continue to guide you for saying the truth, for shedding light in our current situation, which means the real Muslim are different from the Shehu Gumi Muslim. Àbí kí ni ká sọ? Ó dà pé ẹ̀sìn Shehu Gumi yàtọ̀ sí ẹ̀sìn Mùsùlùmí báyìí o. Ó ti wá ṣe kíni? Ó ti wá lẹ́tíkẹ́. Ẹ wo àwọn èèyàn ti ń yarí o. Wọ́n láwọn ò ní gbà pé kí Gumi má kó ṣì tiẹ̀ kó má kó bá wọn. Wọ́n ní kó má kó bá wọn o. Ẹ wo ẹja ka àtẹ̀jíṣẹ́ eléyìí ni please our country more especially we youth, let's say the truth o. I stand with you. We disassociate ourselves with bad leaders. Àwọn Haúsá ló ń sọ̀rọ̀ yìí o. Wọ́n ní àwọn ti kọra àwọn ní ọ̀tọ̀ọ̀tọ̀, àwọn òòṣà látìlẹ́yìn fún àwọn àgbààgbà ìkà mọ́. Fún ìdí èyí kó ní kálukú dámú ìyá rẹ̀ gbé. Ẹ̀yin Yorùbá, mo lérò pé ẹ̀yin gan ti máa ronú báyìí o. Torí àwọn Haúsá ti ń jáde, wọ́n ti ń sòótọ́. Wọ́n ti sọ pé kí àwọn èèyàn ràn àwọn lọ́wọ́ kí Gumi tó ba ẹ̀sìn jẹ́ fún àwọn, àbí kó tó ba ẹ̀sìn jẹ́. Kí wá ló ṣe ẹ̀yin Yorùbá? Ẹ̀yin náà ẹ kọ̀ ọ́. Ẹ má jẹ́ kí Gumi fi ara yín wọlé. Ẹ má jẹ́ ó fara yín wọlé. Ẹ wo ẹja ka àtẹ̀jíṣẹ́ kan tó kù yìí ká tó máa lọ. Bẹ́ẹ̀ náà lélẹ́yìí sọ̀rọ̀, ó ní a dúpẹ́ pé àwọn ọmọ ọkọ̀ Haúsá ti ń jáde láti sọ òótọ́. Fún ìdí èyí àwọn náà ṣetán láti tẹ̀lé tó a ò ní rí jù báyìí lọ, nítorí àgbẹ̀níroko títí kó gbàgbé ilé. Ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ yàwó èèyàn pé Yorùbá nation is the only way la fi ń kí yín pé ó dàbọ̀.